alágbára náà padà àti gbogbo yín pátápátá lólùfẹ́ wa ní StarTimes lẹ́kọ̀ọ́ lé káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára náà akínyìn sálàfíà ní ṣóńdù kò ní lè mú alágbára ọlọ́run èjìrò yìí là mo tún ti dé sí orí ètò àgbààgbà ní orí amóhùnrán nígbà tí a ṣàwà ìdí wa mo kí láwá lé tẹ̀mọ́wọ́ àjọwà ń bí náà ní pẹ̀lú Sunday ayé ọba náà Ìkòdú ọ̀gá àwọn la tún wà lẹ́nìí Ìkòdú ọ̀gá ìmọ̀kẹ́tọ́ bá ń sọ ń pọ̀ wọn àgbààgbà wọ́n kúkú òdu ìlú Ìkòdú ò ní bàjẹ́ padà kò ní bàjẹ́ láéláéláé lára àwọn àgbà tẹ́tí ń béèrè láti ọjọ́ tó ti pẹ́ bó tẹ̀ ẹ́ pé nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò àgbà ni wọ́n àmọ́ bàbá òun ṣe àgbàlagbà ọ̀dọ́mọdé ni wọ́n àmọ́ nídìí iṣẹ́ tá à ń sọ yìí nídìí iṣẹ́ orí ìtẹ̀ṣẹ́ tíátà àgbà ni wọ́n o àyọ̀ǹgẹ̀ ni wọ́n ó ṣeé ṣe káwà kan máa fẹ́ bẹ́ẹ̀ máa rí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta bá ṣe ń béèrè wọn náà ìdí àbẹ̀rẹ̀ náà mọ́ kíkọ́ tí bàbá ń ṣe ó pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mi ló dùn pé bá ṣe kàn sí wọn àti wà pẹ̀lú bàbá wa báyìí tẹ bá gbọ́ pé èèyàn máa ń parí tó máa ń parí olódó gan kékeré rà náà ti ń wò wọ́n àmọ́ inú mi dùn pé mo ti wà pẹ̀lú wọn báyìí bàbá àgbàlagbà parí olódó bàbá mo kí yín. ìgbàna kì í wo òkè àtọkùn nígbà tí sálàáfíà ni ojú yín la rí wẹ́rẹ́ yìí abẹ́rẹ́ àdúgbò lọ́wọ́ Ọlọ́run àdúgbò lọ́wọ́ Ọlọ́run ṣe bàbá. ẹ kàn wọ́n olólùfẹ́ yín káàkiri àgbáńlá yín gbọ̀nyìn lọ lórí ètò. orúkọ mi ni Olúṣọlá Ọláònípẹ̀kun tí gbogbo yìí mọ̀ sí Parí Olódó. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lórí ìkànnì ní ìgbà tí káàkiri gbogbo àgbáyé ilẹ̀ yìí àti òkè òkun ní ìgbà tí yẹn tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tó wà ní ìgbà tí ó pọ̀ gan-an mo dúpẹ́ kì í ṣe mi ní àkọ́kọ́ eléré àgbà òṣèré tí ó máa kọ́kọ́ wá sórí ìkànnì ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti lọ bá tí wọ́n ti lọ fojú wọn hàn àdúpẹ́ fọlọ́run wa pé ó kàn mí lónìí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹ ń wo ètò lórí ní ìgbà tí ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ èyí tí ẹ fi ń gbọ́ ètò náà ètí náà ò ní bí mo kí atọ́kùn ètò mo kí àwọn tẹ́jọ kọ́ ọ̀rẹ́ wa ṣiṣẹ́ náà tí ẹ ń ya àwòrán ẹ ń ṣe àwọn tààrà lágbàlá àwọn tí ẹ ní òmù bọ̀ mo ṣe ń gbé ẹ bọ̀ lápò ni nítorí pé kí wọ́n tún lè gbà wá láàyè pé ibi tá a fi ẹ̀yìn tì yìí jẹ́ kí n kọ́ tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí n dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ní ṣe àkóso ibi tí a wà yìí Ọlọ́run lẹ́ni àkọ́kọ́ tó ń ṣàkóso bí mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Bùrọ̀dá Káyọ̀dé tí mo fi ó lè nǹkan kéré mọ́ tó kò fọwọ́ dárúkọ wọn àwọn ni olùdarí pátápátá kí n pè wọ́n ní commandant àbí kí n pè superior gbogbo oyìnbó àwọn tí wọ́n pè ní say no to crime nílùú Ìkòròdú ẹ̀ka tá a wà yìí zone tá a wà yìí gbogbo jẹ́dẹ̀ zone ẹni àwọn ni Ọlọ́run fi ṣe aṣáájú olórí gbogbo ẹ̀ka ti ìpè jẹ́dẹ̀ tí lọ dé pèrègbè zone níbi tí àwọn ọlọ́fà yìí gbà wá pé kábọ́ sí táwọn apàtó tá a fẹ́ ṣe káwá ṣe káwọ́ wà tá a fẹ́ ṣe ní tó bí wọ́n ṣe ń ṣe kọ́lọ̀ kó túbọ̀ máa fún wọn ṣe nítorí pé wọ́n ràn ìjọba lọ́wọ́ ni ọ̀tún aráàlú lọ́wọ́ kọ́lọ́ ọba kó máa wà pẹ̀lú àwọn náà àdúgbò fọlọ́. Parí bàbá ẹ jẹ́ àmú pápápá ẹ jẹ́ àmú láti ilé mo fẹ́ gbé yín délé gangan bí mo bẹ́ẹ̀ mọ Ìkòdú ní mo fẹ́ mọ ibi tẹ̀sí ìlú yín gangan ẹ bá ti wá jẹ́ kí n mọ̀ yẹn ẹ bá mi sọ̀n pa bàbá àti màmá tó bí yín lọ́mọ. tó èèyàn kì í déédéé wọ̀ bọ́ látòkè ìgbìmọ̀ náà lèyàn máa ti wá mo dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n sì mọ́ wọ́n ti fà wá náà lẹ̀ àná tí ń wà ń kó bàbá àti ìyá báyìí ọmọ Ẹ̀gbá ọmọ Olúṣàbí ni mí ọmọ Àgbògbò Àkàlà Ẹ̀gbá ọmọ Ajíbódù ọmọ Ẹ̀gbá Ìgbórè ọmọ òwúwa ẹ̀wọ̀n. Ìgbórè tún ní ìlú ìyá mi yẹn. bàbá mi jẹ́ Ìgbórè ìyá mi jẹ́ Òkò Abìràngún Ẹ̀gbọ́ Òkò àwọn tó ṣẹlẹ̀ so ojú méjèèjì mi Ẹ̀gbá ni ṣùgbọ́n tá a bá bí yẹn síbì kan tó ń forí yẹn tẹ̀lẹ̀ síbì kan téèyàn tó wá fẹsẹ̀ rìn dé ibì kan tó wá ń gbàbẹ̀ sórí eré ìlú ẹ̀ náà ti ní citizen Ìkòròdú ni mí àwọn Ìkòdú orí wọ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dẹ́ ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni èròbìnrin ibi ogún ọgbà àyà ń bẹ nílé Ìkòdú tún ni mí that is my third place àṣìyẹ. àwọn ará Ẹ̀gbá máa wò yín báyìí ẹ bá mi kí àwọn ará Ẹ̀gbá lédè wọn oníṣèdè Èkó mi ìfẹ́ gbọ́n mi o lédè Ẹ̀gbá gan bẹ́ẹ̀ bá ń kí wọn. ìyẹn má rìn jìnnà lórí yẹn
ìdán ọmọ ìyá mi rè jẹ́ Ẹ̀gbámọlúṣàbí pátápátá ẹ̀yin wà lẹ́yìn Amẹ́ríkà ní London ní Germany ibikíbi yẹn bá wà ẹ̀yin Ẹ̀gbá ẹ̀fọ̀ tún gbárí ẹ̀fọ̀ sí gbárí ẹ̀gbárí iwájú kẹ́gbá tẹ̀yìn Ẹ̀gbá ọmọ àgbẹ̀ agbègbè àkàlà mo kí yín báyìí sí o ọba àgbẹ̀ báyìí sí bá wa Ẹ̀gbá méjì kò sára bá wa mo tún lè kí wọn ní Ìkòdú torí wọn Ìkòdú ọmọ Ìkòdú Ìkòdú orí ọmọ ìlùkù mẹ́dẹ̀mẹ́dẹ̀ ọmọ ìlùkù mẹ́dẹ̀mẹ́dẹ̀ wọ́n máa ṣàlejò ẹ̀bẹ́ nílùú obìnrin rí gbogbo ọgbọ́n àyẹ̀mbẹ́ nílé ìlú ènìyàn bá ti gbé kó lọ́gbọ̀gbọ̀n ọdún ibẹ̀ ìlú ẹni wa mo kí dédé àwọn ọmọ Ìkòdú pátápátá mo kí kábíyèsí ọba Ṣótúbí ìyẹn tí Kòròdú mo kí dédé ọdún lóye pátápátá àwọn tí Kòròdú mo kí náà rẹ̀ gbé ní Kòròdú ọmọ Kòròdú rẹ̀ gbé ní lálejò kánẹ́ẹ̀dẹ̀ ti do nílé mo kí dédé wọn pátápátá àti pàpà ọ̀rọ̀ àgọ́ ọ̀nà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ yàbọ̀ mo kí dédé wọn adédè wọn Ìkòdú pátápátá ibùkíwé máa wà mo kí wọn o adá dédé ni o. Ní ṣókí ni iṣẹ́ olórí ìtàgé ni bàbá ni àti ìyá iṣẹ́ wo ló ń ṣe ká tó gbọ́ sọ́dọ̀ tí gbọ̀ngàn iṣẹ́ wọn náà ní ṣe bí onígbé. bàbá mi ò ṣe lórí ìtàgé àgbẹ̀ ni wọ́n ìyá mi ò ń ṣe lórí ìtàgé oníṣòwò ni wọ́n ṣòwò àtẹ ṣùgbọ́n tó bá ní pé kéèyàn wò pé gbogbo ohun tó wá jáde látara mi ara ìyá mi máa ń ṣe àwàdà gidi gan ló jẹ́ kí wọ́n láìkí wọn ìyá mi máa ń ṣe àwàdà gan mo wá rí pé gbogbo tèmi náà ń ṣe àtàrà ìyá mi ló ti wá dáàdì mi kò sí ìjọkan pẹ̀lú gbogbo èèyàn àgbẹ̀ ló bá ti lọ sóko ọ̀dọ̀ but mọ́mì mi àìsè comedian kò ṣe é kan ẹ̀jẹ̀ màmá so bí mo kọ́ tí mo lè sọ fún wọn ṣe orí ìṣẹ́ta ọ̀bí táwa ti rí. kékeré yín yẹn ṣẹ́gbà náà wá ní àbí kò rí bí tẹ́tẹ́ ti dàgbà mo fẹ́ mọ̀. mo gbọ́ díẹ̀ láti Ẹ̀gbá mo wá gbà tó ní 1972 ọmọ mi wá sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ibẹ̀ ni mo ti wá bẹ̀ sí ká primary school ládùúgbò ní Mùṣín ní mo wà tí mo ti ń ka primary school títí tí mo jáde primary tí mo tún bẹ̀ sí ní kọ́ iṣẹ́ wẹ́dà ní Mùṣín ní pápá ìjàwó náà ibẹ̀ náà mo ti kọ́ṣẹ́ títí tí mo fi di pé èmi náà di ẹni tí ó ń gba iṣẹ́ yẹn ṣe díẹ̀ fúnra mi. fi ṣiṣẹ́ ṣe. but wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ náà iṣẹ́ náà dàbí bẹ́ẹ̀ dáadáa ń gbà náà à ń fi nǹkan mí èkún ká má bá aṣọ lẹ́ àbẹ̀sí ṣe conductor to driver. bẹ́ẹ̀ ni so from that driver yẹn náà la tún ṣe títí àtúnṣe tíátà ní gbogbo àdúgbò lẹ́tún ṣe conductor. mo ṣe yẹn náà ni original ọmọ mo ṣe lè mi from mo ṣe tó ṣe dá ẹ̀gẹ́ tí lọ dé lẹ́gbẹ̀ẹ́ sálà. ẹ lè gbèrò wọn. jẹ́ ká fi yẹn sílẹ̀. ìmọ̀ pé pàṣẹ pé kí láì fa ní mọ́tò tó fẹ́ sáré tí ò lè kó nínú pẹ̀lú ẹni tí ó jẹ́ bíi brother pàṣẹ àjọ wà gbà yẹn lẹ́nu mọ́ṣáláṣí ẹ̀ẹ́nẹ̀ ojú gbélé àjọ̀dún mùsùlùmí ṣáàdúpẹ́ fọ́lọ́. ṣé ẹ ti ń ṣe mọ́ra wọn gbà yẹn náà. láti ń ṣe àti ìmọ̀nà àbáyọ gangan ká má yọ̀lẹ́ pé ká ti jẹ́ máa yọ àfi ṣe gbogbo ẹ̀ papọ̀ àti tíátà. kí wàá ló sun yín dèdè tíátà ṣúná wọn kan tẹ tí wọn gbà yẹn ṣúná wọn kan tẹ rí gbà yẹn ní kókó kí ló gbé yín débẹ̀ gangan. tó ṣẹlẹ̀ ni pé normally ṣe mọ̀ pé mo sọ pé wà nínú ẹ̀jẹ̀ tí wọ́n fi bí mi àwọn òbí mi ò ṣe ní tíátà o so èmi náà gbogbo àti mo wà kékeré tí mo wà skul báyìí ibi tí máa jókòó sí àwọn ọ̀rẹ́ mi àfi máa jókòó síbẹ̀ mi ì lè jà ṣùgbọ́n ẹnu báyìí ó pọ̀ n bá tẹ̀lé sí ní bẹ̀rù mi àwọn tíṣà mi tí wọ́n láìkì mi torí ẹ̀fẹ̀ pé máa ń ṣẹ̀fẹ̀ I don't know how I just get that thing gradually ìgbà tí wọ́n já ìrọ̀gẹ́ tíṣà mi kan wá pè mí ó jẹ́ máa lọ bá bàbá sàlá ṣeré àwọn bàbá sàlá lọ́n rí ìgbà yẹn bàbá sàlá làwọn comedian àtàwọn pé bàbá sàlá bàbá mèrò ajímájàsán àwọn comedian tó wà ńgbà yẹn so but nígbà tó wá tààtò tí mò ń kọ́ṣẹ́ yẹn tíátà ẹ̀mú mi ṣe máa ń kọ́ aládùúgbò mi ó ju wa lọ́jọ́ báyìí ó kàn máa kó wa jọ a ní ká máa ṣe tíátà alágbo akànlọ́ta kọ́tìnì mọ́ kọ́nà kan àtúndé àwa ní kẹ́lẹ́ kan àṣàbẹ̀dọ̀ ń ṣe ọ̀tọ́ rí pé mo fọ́ ni mo kéré wọ́n fi mi ṣàgbàlagbà láti lẹ́kì tẹ́kì kíní kó sí mi nú màá dàbí àgbàlagbà máa dẹ̀ máa ṣe nọ́mà. ní mo ṣe ń gbà yẹn. yà sí mo nínú péjì so from there ni kọ́kọ́ wa mú mi pé wa máa gbọ́ lọ́dọ̀ Balende tíátà so gbàtí máa dọ́dọ̀ Balende tíátà yẹn ibẹ̀ ni mo ti bá ọ̀gá wa kan tá ń pè ní Níyì Love wọ́n ti kú lónìí kọ́ lọ ṣàforíjì fún wọn àwọn ni wọ́n ń pè ní Àtọ́lì mo bá àwọn lọ́dọ̀ Balende tíátà that was 1978 stroke 79 77 so èmi náà ṣáà àwọn rọrí mọ́ ń bẹ̀ bá tó yá èmi náà já kó ń bẹ̀ máa mú kó lọ ságége Agége mo ti lọ ilẹ̀ pósítà pé èmi náà fẹ́ dọ̀gá oní tíátà mo já káwọn yóò ládùúgbò it was just that's how it started how should I make my name orúkọ mo fẹ́ máa jẹ́ Àríjẹ ni mo jẹ́ lọ́dọ̀ Balende Àríjẹ so bọ́ tún kàn án rántí pé mo fẹ́ jẹ́ funny name àti Rájírébi
àti rí ẹmúlẹ̀wù àti rí bàbá sàlá bàbá mẹ́rọ kí mí náà jẹ́ orúkọ kan tó tún yẹ ìwò lárí bẹ́ẹ̀. Mo wá rántí pé ìyàwó brọ́dà mi ṣe nǹkan fún mi ní yé àkàn tí mi ò ní gbàgbé. Wọ́n bá bu ọbẹ̀ fún mi, mọ́mì mi àti wọ́n gbé gàrí fún mi látàbẹ́kúta máa lọ dọ́jú sínú ẹ̀rù mi. Gàrí tí wọ́n máa bù fún mi, agolo mílìkì náà máa fi bu gàrí. That is how they maintain Lagos then. Kò sáàjẹ́ hàn. Sọ láti bu gàrí fún mi, mi ló kéré, máa dà bu ọbẹ̀ fún mi. Máa wá lọ bu gàrí tí mọ́mì bù fún mi yẹn. Máa wá bùkún. Máa wá lọ tẹ̀ báyìí sínú àpapọ̀ àti ìwọ́n máa ń kéré yẹn. Máa lọ jọ́ sí kọ́nà mi ní jẹ́ nípa tó máa rí mi o. Bọ́tò oúnjẹ èèyàn bíi 4-5 lè jẹ́ o. Èmi tí ọmọ oko tí kò ti fẹ́. Àwọn àdéhùn tó ń pèsè pèsè. So ó wá àtijọ́ kan woman kan olófòfò ni olólọ ká mi níbi abẹ́ step tí máa ń gọ́ sí jẹun. Ó wá lọ pọ̀ ìyàwó brọ́dà mi. Wá wo ọkọ ìyàwó ní ìyàwó brọ́dà mi gbá ń pè mí. Wá lọ ọkọ ìyàwó ẹ̀ olólù gàrí olórí kan tẹ̀. Wọ́n wá gbọ́ gẹ̀rẹ́gẹ́ bó lè ṣe bẹ́ẹ̀ sí lè jẹ́ wọ́n ká mi létí tán wo tó àwọn ajú mi bẹ̀. Láì jọjọ́ ìyàwó brọ́dà mi ọkọ ìyàwó bóyá sísẹ̀ ẹ̀ bá níyàn o. Bóyá lọ rọ́ọ̀pù kí àwọn pé mi ìjẹ́ kọ́ mọ̀ pé mọ́mì mi gbé gàrí fún mi tọ́jú. Ó ṣe lọ rọ́ọ̀pù mi lọ́dọ̀ brọ́dà mi pé gàrí lé ní mo oúnjẹ ìyọ̀bí 5 gàrí ìyọ̀bí 5 mi ó ń nà mí ọ̀fẹ́ nà mí pàjọ́ nù. Ó wá di pé tí má kàn ti lè ṣe mistake tí ń bá ìyàwó brọ́dà mi ìbá ẹ fílẹ̀ kò mọ̀ olódo ni kò mọ̀ kó parí olódo gàrí lọ. Wọ́n ń pè ẹ bọ́ sí ní parí olódo gàrí olódo. Tí wá ó máa ń dùn mí gan-an tó ló ti kọ́nà mi ó pè mí nílé wá. Ìdàkọ́ pé lórúkọ yẹ. Ṣùgbọ́n tí wọ́n ti máa fẹ́ ẹ jẹ́ kí n tẹ̀lé lórúkọ tí wọ́n máa fi bò mí. Ìpín ìwọ́ bóyá máa sáǹdì sí àwọn èèyàn. Parí olódodo comedy group. Bá kọ́ sínú pépà bá lẹ̀ káàkiri pé wanted 6 boys 6 girls. Bàṣẹ máa ń ṣe ń gbà yẹn nìyẹn. Parí olódodo comedy group wanted 6 boys 6 girls. Come and join. Báwọn ìṣẹ́ wa lẹ̀ pàṣẹ pé mílíọ̀nù bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́dìwẹ́rẹ́. Ká má sọ̀rọ̀ jù sá ibi orúkọ parí olódodo ẹ̀ ṣe bẹ́ẹ̀ sí ní dúró ní lọ́dọ̀ tó ní sá. Orúkọ èébú yẹn pé orúkọ dèmí. Ṣẹ́ni pé tò yìí yóò ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ yín náà mọ bí orúkọ yẹn náà ṣe wáyé. Mo mọ̀ pé ní Yádùn bẹ́ẹ̀ ṣe gbọ́ ń pé ẹgbọ́n ìrírí tó ṣẹlẹ̀ sí wọn gangan ní o. Òun ló bàbá wa sọ orúkọ tó wà nìkan tó tọ̀. Èmi gan fúnra mi gan tí mo jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ pé kí mo ṣe wo orúkọ wọn lẹ́ẹ̀nì gan gbé kínní ni. Àmàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ yẹn dẹ̀ tọ́ káàkiri kò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run bàbá. Ẹ dárúkọ Bálẹ́ndé kí bàbá Sùwé tó ṣaláìsí mo lọ bá ọ̀nà àwọn náà dárúkọ Bálẹ́ndé. Ṣé ẹ ti mọ bàbá Sùwé ti pẹ́ díẹ̀ náà kan tí wọ́n tó ṣaláìsí sá? Kọ́lọ́hún kó fi ẹ̀jẹ̀ ọ̀run kẹ́ bàbá Sùwé. Mo ti mọ bàbá Sùwé for long o. Tipẹ́ because bàbá Sùwé pẹ̀lú Bálẹ́ndé wọn jọ máa ń relate dáadáa. Àjọ ń ṣe àṣepọ̀ ń gbà yẹn gan. Lóòótọ́ Bálẹ́ndé lọ̀gá mi ṣàṣàn àjọ máa ń ṣe àṣepọ̀ gan ń gbà yẹn. Even tá a bá lọ sí location is like location bàbá Ògúndé ayé jáyé sinmi àròpin tèmíyàn àjọ máa ń padà àjọ máa ń wà mí ọ̀gá wa máa kó àwa lọ ní àwọn tí ìdọ̀gá ń gbà yẹn ìgbà táwọn àdọ̀gá ò tí ju 1979 làwọn náà rò pé àwọn náà ti dọ̀gá tí mo fi lọ dá parí lórúkọ mi dílẹ̀ tó mo mọ bàbá Sùwé and kọ́lọ́hún ló ṣàforíjì fún mi. When we talk of a talented comedian, I will never deny Baba Sùwé. Baba Sùwé is a fucking comedian. I cannot judge Baba Sùwé with any Yorùbá comedian. Ọlọ́run tó bá yẹ pé mo fi ń sọ̀rọ̀ ṣàpọ́nlé fún ni tó yẹ pé bóyá mo fi ń ṣàpọ́nlé sí fún ni tó bá yẹ pé ó ṣe rí yẹn Ọlọ́run ọba kó jẹ́ kí mi náà máa gbá ìjọ. Baba Sùwé is a comedian. Baba Sùwé ọmọ Èkó ni. Tẹ́ bá rí kárátà ẹsẹ̀ pẹ̀lú language tó fi ń ṣe acting. How you can say this man is a talented comedian. Yes, time. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà tájọ ṣe náà tún tádúpẹ́ fọ́lọ́run ọba. So Ọlọ́run ṣàforíjì gbogbo wọn tó ti lọ. Àánú làwọn náà rí gbà. A ò mọ̀ ṣe. Bàbá mi kí ló wá ṣẹlẹ̀ ó dàbí pé kọ́mẹ́dì inú ìdìbò tẹ̀ gbé mi lẹ̀ ó dà ń pé ó ti ń mi ò lè ná ń lọ àmọ́ fáwọn àtàtẹ̀ bẹ̀rẹ̀ sí wo kọ́mẹ́dì ti pẹ́ díẹ̀ fọ́wọn ẹ̀gbọ́n wa fọ́wọn bàbá wọn màmá wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbádùn kọ́mẹ́dì mọ́ ń sìn. Ó dàbí pé àwọn tí wọ́n ń ṣe ń sìn mo fẹ́ lè ní bóyá wọ́n fagídí ṣe ni tábà orú wọn Baba Sùwé táwọn orú yín wọn bí lúkúlùkù nǹkan táwọn wọn natural comedians àwòtẹ́ wọn Baba Sàlá náà bọ̀ wọ́n tarí yẹn kí lẹ́yìn fẹ́ sọ sí àwọn nǹkan dẹ́yìn mú ṣe yẹn kò dà bẹ́ẹ̀ mọ̀ ṣé àwa lọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ dàgbé ṣe rí ni àgbẹ̀ kí nìdí kí ló fà. ṣẹ́rí àbẹ̀sẹ̀ ọlọ́run ṣẹ́rí ìlú wa yìí ní Nàìjíríà ní sáà Nàìjíríà ní nígbà táwa gbọ́jú bá ayé
àbá àwọn mọ́tò kan tí wọ́n pè ní Morris Marina àbá àwọn kan tí wọ́n pè ní Austin àbí àwọn bọ́ọ̀sì ni àwọn àbá àwọn káà kan tí wọ́n ń gba yìí lágbóngbà yẹn wọ́n ní Mercedes Benz Peugeot Renault Citroen ṣé rí gbogbo àwọn mọ́tò tó ń gba yìí ń gbà yẹn nítorí pé ìlú wa a kì í pẹ́ kọ̀ndẹ́mù kan ẹ̀sà tẹ́ bá ṣe rí àwọn 505 kan tó bá jẹ́ ní kútọ́ ọdún tó bá gbé níbẹ̀ ìgbọ́ ẹ̀ lánú lẹ̀ tó ti yé ṣùgbọ́n a kì í pẹ́ kọ̀ndẹ́mù kan wọ́rà ní pé ẹni tó bá rí ló mú Ajírébi ṣì wà láyé comedian Ọ̀pẹ̀bẹ̀ wà láyé comedian Òtòló wà láyé comedian wọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tí máa ṣèrántí rẹ pé comedian ni wọ́n tó ṣe wà láyé tọ́dẹ̀ good tọ́dẹ̀ dájú ẹ wo Òtòló is a comedian Ọ̀pẹ̀bẹ̀ ṣe fọ́ọ̀kì kọ́lọ̀ fọ̀run kẹ́dẹ̀jọ kò sí comedy tó yàtọ̀ tó tún dà pọ̀ dídẹ̀jọ kọ́lọ̀ fọ̀run kẹ́dẹ̀. Now ẹ wo Latin ẹ wo bátà ní comedy tiẹ̀ náà ìní tábà fẹ́ mú bátà ní comedy Latin ẹ jẹ́ ká máa rí ìṣẹ̀ lọ pẹ̀lú bàbá Kasumu bí àwọn alákọ̀wé wọn ní ṣé ti ẹ rí pé ṣé ẹ fẹ́ máa fi comedy Latin ṣe fẹ́ máa fi wé gbogbo àwọn skit maker tó ń pè náà comedians ṣùgbọ́n ṣe fẹ́ now mo sọ fẹ́yìn kan aṣọ àpẹẹrẹ olórí àgbọ̀bọ̀ òfin ni mo ní mò ń bá bẹ́rẹ́ ẹ̀gún mi ẹ̀ mọ̀ pé mo ṣe àìsàn wà lára mi àìsàn ara mi ní comedy mi ì rí bí lo mi ì rí bí producer mi wọn gbà tí wọn bá pè mí sí location I cannot be forced myself but thank God pé there is social media. tó tún gbé ọ̀hún kí ni ẹ̀ jáde padà wá. àwọn fans mi mo máa ń sọ fún ọ pé tó ẹ má ní mi sí mo ṣe wà láì ẹ lọ fọlọ parí ọdún comedy mo wà mẹ́mu mama ẹ ti kẹ́ máa kó ṣì wà nínú ẹ̀jẹ̀ so nísìnyí ẹ wá wà àwọn ọmọ wa yìí náà tí Ọlọ́run gbé síwájú tó dé báwọn lọ́wọ́ à ń bẹ̀ sí i àwọn ọmọ tó ń produce sí i àgbàlagbà comedian mélòó lẹ́rí tí wọ́n lò sí ní fíìmù báyìí àwọn ọmọ kéékèèké yẹn náà máa lọ fún. ìyẹn náà ni gbogbo àwọn àgbààgbà tá tó fi ń kà wá náà lára. ẹ wá wo irú tẹ̀yìn ṣe ń sìn irú tẹ̀yìn ṣe tẹ́ wá ń káwọn àgbàlagbà mọ́ káàkiri yìí in fact Ọlọ́run á máa gbà fún mi. irú nǹkan tí ẹ̀yin ṣe nígbà tí òun náà ni Kúlà Fọ́ọ̀dù ń ṣe ọmọ yẹn ronú pé àwọn àgbààgbà kan wà tí wọ́n rò pé wọ́n ti kú ó lọ bá wọn káàkiri tí máa wo program yẹn gbà máa pẹ́ sí ẹlẹ́yìn sì wà láyé tí èmi náà tún máa surprise irú ẹ̀ lẹ́yìn tí nígbà tí yìí náà ṣe ojú òní tí arúgbó lọ́wọ́ Ọlọ́run. kò sí bá ṣe máa bá yín tá à ní sọ̀rọ̀ ń pa èèyàn kan tí ìbáṣepọ̀ yín ṣe rẹ́gí tó dẹ̀ pé tó bí oṣù mélòó kan tájọ rí yín pọ̀ tó dẹ̀ ní nǹkan tìgbà tọ́jọ kó nígbèésí ayé yín Àgbàlá Gabriel ní ṣókí ẹ bá mi sọ ń pa bàbá torí buwa náà láre káàkiri àgbáńlá ayé bí rẹ́pọ̀ yẹn ṣe rẹ́gí. Yorùbá ní bẹ́rù bá dúpẹ́ mú láti gbà míì sí ni torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kó ní lẹ́rù lọ ni tó mi ní fìgbà kankan deny Pastor Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel nínú tó ṣe ń gbé ayé mi nínú ọdún tó kọjá he came to my house mi ṣe ọmọ ìjọ ẹ̀ ó kàn ń ronú kan àwọn tó yẹ kó pè mí bàbá parí ẹ̀wẹ̀ come to your house eré ni mo kàn dé wá ó dẹ̀ dé wọ́n donate kì í ti kọ́lé o ọkọ̀ donate fún pé kí n ṣe finish ilé mi àṣẹ òtún ra mọ́tò fún mi ìwọ Ọlọ́run irú ẹ̀dá tó rán sí mi yìí mi màá irú ẹ̀ rí so mo appreciate pé ẹ̀ǹjẹ̀ Gabriel ló gbéra yọ̀ wá fún mi gbogbo ojú tó wù mí jẹ Gabriel àti gbéra yọ̀ yín wá ibi yóò kí wọ́n fi ẹ̀tọ́ yín pamọ́ sọ̀rọ̀ agbéra fún yín lágbára Ọlọ́run gbogbo ìbéèrè lọ́wọ́lọ́ ẹ̀ máa rí gbà so mo appreciate ẹ̀ gbogbo ẹni tó bá ṣoore fún tó bá fi bí ṣù oyè Ọlọ́run ṣùgbọ́n èmi appreciate Àgbàlá Gabriel nínú ayé mi. báwo lẹ́yìn àti president Bọ́lájí Amúsàn ìgbà kan ló lọ mọ́ra wọn tampa ní pé pàdé olódùnbá láti ìjà ó pé mọ́ra wọn fún ní ó rà ń pé kí fọ́wọ́n ra létà máa wò pé báwọn ní parí àti láti ń sìn níbo la bá dé torí rà ń pé inú bí ìgbà yẹn bàbá para bó ti máa ń sọ. mo fẹ́ para ṣùgbọ́n nígbà kò sẹ́ ọmọ àlè lẹ́rú ní tí òbí ọmọ àlè lọ́lẹ̀ mẹ́tì gbígbà Latin tó jẹ́ president tampa àbúrò mi ni kò dẹ̀ fi mí ṣeré ó dẹ̀ máa ń fún mi ní ọ̀nà ni èmi náà dẹ̀ máa ń fún ní ọ̀nà ipò tó wà ṣé nígbà tọrọ ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ fẹ́ kọlura wọn ni nítorí pé ṣe rí ohun ọ̀rọ̀ àwọn èèyàn ó lágbára púpọ̀ bóun náà ṣe sọ̀rọ̀ nígbà yẹn ó dùn mí pé ó ní láti sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mo lọ ṣe bí mi inú tí mi náà fi sọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn Ọláìyá pè mí gbá ló mọ̀ pa àbúrò ẹni tó bá ṣe yọ kó pé ní ọ̀rọ̀ tó kágbà fọlọ́run bá gbogbo tó ń lọ ti lọ àbúrò mi ni Latin kọlọ́run bá kó túbọ̀ máa gbà fún
Ọlọ́run fi ṣaṣíwájú kó máa wá sí lágbára Ọlọ́run tó ń kó ẹgbẹ́ yìí bó ṣe ipò tó wà lókè ẹgbẹ́ yìí kó máa wálẹ̀ so kò sí nǹkan kan mọ́ gbogbo yẹn ti lọ. fọwọn fáǹsì Ìparí Òdodo láti ọdún tó ti pẹ́ títí dìsìn tó sì nífẹ̀ẹ́ yín tó sì ń béèrè yín kí lẹ fẹ́ sọ fún wọn tó ti wà pẹ́ láti ọdún. mo dúpẹ́ pé wọ́n sì rí mi náà ní mi náà lọ sì rí àánú ni mo rí gbà torí kì í ṣe mímọ̀ ṣe mi mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Ìparí Òdodo tipẹ́tipẹ́ tẹ́ ti wù mí látàrí tipẹ́tipẹ́ tẹ́ tó ṣe rí mi ti sin ẹ̀ tún sì máa rí mi pẹ́ ojú tẹ́ fi wù mí ò lè fọ́ ìtẹ̀gbọ́ ṣe rí ètò yìí ní ìgbà tí yìí mi mọ ohun tí ẹ ronú kan ìgbà tí yìí tẹ́ fi lọ gbé jáde mo dẹ̀ ti rí pé bó ṣe ń lọ ètò yìí ti ń lọ tipẹ́ èmi kọ́là kọ́kọ́ èmi kọ́là ló máa ṣe gbẹ̀yìn lágbára Ọlọ́run ibi tí ẹ bá dé kò ní takú síbẹ̀ ẹ̀yin tẹ́ ń wo ètò nígbà tí lágbára Ọlọ́run gbogbo òwò yín ọjà yín tẹ̀ ń dáwọ́ àmàṣejì fún ẹ̀yin tẹ́ wọ́n fún wọn ní support lórí ètò yìí abẹ́ ń gbé polówó yín sórí ètò yìí lórí YouTube ni o lórí Instagram ni o lórí Facebook nígbà tí tẹ́ ń tẹ̀lé wọn ìgbà yóò ní dìgbà nígbà lágbára Ọlọ́run mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbà mí láàyè tó jẹ́ kí n ráyè sọ̀rọ̀ níbi àwọn zona Oyabo Ìgẹ̀dẹ̀ zone tí wọ́n gbà wá láàyè pé ibẹ̀ láwà yìí ibẹ̀ ni àwọn ìgbà títí wá ká mi mọ́ kì í ṣe lémi àwọn ibi tí mo wà yìí zone àwọn Oyabo ni kí Ọlọ́run tó bọ̀ bá fún wọn ṣe gbogbo tí wọ́n bá ń túkọ̀ rún bá wọn tún ìjọba ìkọ́ máa bá wa tọ́jú agbègbè tán jẹ́ ká lè máa sùn ká lè máa tójú dé. ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ẹ máa recognize wọn iṣẹ́ lọ́nṣẹ́ ọlọ́pàá ò lè dá ṣe o sójà ò lè dá ṣe o ẹ̀yin ìjọba ti ìbílẹ̀ gangan ẹ wá ẹ súnmọ́ wọn iṣẹ́ lọ́nṣẹ́ o torí ibi tẹ́yìn ò lè wọ lóru àwọn ń wọ o ibi tẹ́yìn lè wọ lọ́sàn-án gan fún àdìbẹ̀ o tó ti wọn dẹ̀ ń gba bribe wọn mú iṣẹ́ lókùnkúndùn gẹ́gẹ́ bí ọmọlúwàbí ẹ máa fún wọn ní support Oyabo Ìkòròdú Ìgẹ̀dẹ̀ zone they are working wọ́n jẹ́ káwa máa zùn ká máa hàn ẹ̀yin abólówó yóò sáwọn sẹ́yìn àdúgbò. bàbá ẹ bá mi pe aago yín fún wọn tó ń wọ̀nyí káàkiri àgbà. fún ẹ̀yin tí ẹ bọ́yá ẹ̀fẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ míì láti béèrè lọ́mí tí ààyè kò gbà yín lórí tí à ń ṣe 08034309246 08034309246 WhatsApp number mi nìyẹn tí ààyè ò bá gbà yín láti pè mí kò ní bàjẹ́ ìgbà yín ò ní ìgbọ́ ní ìgbà tí àdúpẹ́. ètò àgbààgbà nìyẹn lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wọn àgbà lélẹ̀ àgbààgbà lóde ló tọ́ pé wọ́n ń ṣarúgbó àmọ́ ẹ̀yin náà gbọ́n nǹkan tó ti ṣe láti 70 mọ́ 80 bàbá sì relevant sí ẹ tí bàbá sì ṣe ẹ múnú wọn dùn bọ́tẹ̀ ẹgbọ́n tí múnú wọn dùn ẹ tún múnú wọn dùn sí náà aago wọn nìyẹn ẹ pè wọ́n gbogbo tá a ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ tí ó ṣe fún yín òkè nígbàdé láéláé fún yín mo dúpẹ́ lọ Láwálé Tẹ̀mọ́wọ́ pẹ̀lú Sunday Ayọ̀bá èjìrè ìlà náà ni amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀.